Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV Muswobi. Ilé ò gbọ́dọ̀ gbà wọ́n, ọ̀nà ò gbọ́dọ̀ gbà wọ́n o. Ẹ má tẹ̀ kankan bẹ́ẹ̀ o. Ní òtẹ́. Mi fẹ́ kó kọ́ọ̀tù bíi tiẹ̀ o. Ẹ má tẹ̀ kankan bẹ́ẹ̀. Ire adé ayọ̀ adé àlùbáríkà adé o. Olúgbòhùn àgbáyé o. Olúgbòhùn àgbáyé. Mo pè ẹ́ lẹ́ni o. Olúgbòhùn àgbáyé. Mo pè ẹ́ lẹ́ni. Torí Yorùbá ni mo fi bọ́ o. Olúgbòhùn àgbáyé. Kó gbòmí ṣàṣẹ kó wá gbòhùn gbogbo. Àwọn ọmọ Yorùbá ṣàṣẹ lẹ́ni o. Kó wá gbóhùn gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá kó wá gbóhùn wọn ṣàṣẹ lẹ́nu Olúgbòhùn àgbáyé o ìwọ ni mo pè ẹ́ lẹ́ni kó jẹ́ mi o tèmi lẹ́ni o mo fẹ́ bọ́ ẹ lẹ́ni torí Yorùbá nation mo fẹ́ fi bọ́ ẹ àwọn tó sọ pé Yorùbá nation ní nísìmí wọn ò gbúdọ̀ nísìmí o gbogbo àwọn ọ̀tá Yorùbá mo fẹ́ kí wọ́n kú tọmọtọmọ mo fẹ́ kọ́ kú tọmọtọmọ o àwọn ló tọ́ ṣoṣo àwọn náà ló tọ́ ṣoṣo wọ́n dẹ̀ gbọ́dọ̀ níjà ṣoṣo gbogbo wọn pátápátá àwọn ló tọ́ ṣoṣo lẹ́nu wọ́n dẹ̀ gbọ́dọ̀ níjà ṣoṣo oya ká ẹ jẹ́ sí sanwó bẹ́ẹ̀ gbogbo yìí ká máa ṣe àti máa tẹ lọ́ọ̀fù ẹni ká máa tẹ lọ́ọ̀fù ká máa ṣe ẹ̀. Share it. ẹ máa tẹ lọ́ọ̀fù ẹ máa tẹ lọ́ọ̀fù. Share and press love. ẹ máa tẹ lọ́ọ̀fù ẹ máa tẹ lọ́ọ̀fù ẹ máa tẹ lọ́ọ̀fù ẹ máa tẹ lọ́ọ̀fù ẹ máa ṣe àti máa tẹ lọ́ọ̀fù. ìyá àjẹkù ní kájú kú sọ́bẹ̀. ó yá ká máa tẹ lọ́ọ̀fù ẹ máa ṣe àyẹ̀kọ́ kẹ́dẹ̀ máa ṣépè fáwọn ọ̀tá ẹ̀ gbọ́dọ̀ padà. láti sí lọ pé àṣìwọ̀n gbọ́dọ̀ sígbò wọn o. gbogbo àwọn ọ̀tá Yorùbá gbogbo ọpẹ́ wọ́tá ikú òjijì ní kókó o gbogbo àwọn ọ̀tá Yorùbá gbogbo ọpẹ́ wọ́tá òkú látàyọ̀ sí mọ́lẹ̀ kó fẹ̀jẹ̀ wọn wẹ̀ gbogbo àwọn ọ̀tá Yorùbá ikú ni èṣù náà ló dín oko ọwọ́ ẹ̀ ló wà o ìwọ ló máa ṣe wọ́n èṣù ló gbà o èṣù á ṣe wọ́n Jésù sílẹ̀ ní wo tiwọn gbogbo ibi tó wà ní kò ti jẹ́ gbogbo ìpè tó bá ṣẹlẹ̀ ní gbogbo ọ̀tọ́ bá sọ lẹ́ni kó dàṣẹ o Olúgbòhùn àgbáyé torí Yorùbá nation la fi pè ẹ́ torí Yorùbá nation la fi gbé ẹ jáde a gbé ẹ jáde lẹ́ni torí pé lórí ọ̀rọ̀ Yorùbá nation gbogbo ẹ̀dákẹ́dá tó bá sọ pé Yorùbá nation a ní gba òmìnira gbogbo ọpẹ́ wọ́tá ní kí èṣù ṣe òun kó fẹ̀jẹ̀ wọn wẹ̀ gbogbo ọpẹ́ wọ́tá kéṣù ṣe wọ́n kó kó fẹ̀jẹ̀ wọn wẹ̀ ṣọ̀gbọ́n oníkòso kó pa wọ́n mo fẹ́ kó gbẹ̀mí lẹ́nu gbogbo àwọn ọ̀tá Yorùbá ọmọ Yorùbá ni wọ́n Haúsá ni wọ́n Ìgbò ni wọ́n gbogbo ọpẹ́ wọ́tá mo fẹ́ kó gbẹ̀mí lẹ́nu wọn gbogbo ẹnikẹ́ni tó nìtẹ̀ Yorùbá gbogbo àwọn tó lọ ṣiṣẹ́ iṣẹ́ ibi ilé Sunday Igboho ọlọ́pàá ni sójà ni DSS ni gbogbo ẹnìkan yìnbọn jẹ mo fẹ́ kọ́ yìnbọn jẹ mi ìfẹ́ kọ́ pọ́jọ́ méje gbogbo àwọn tó lọ ṣe nǹkan burúkú nílé Sunday Igboho mi ìfẹ́ kọ́ pọ́jọ́ keje ìbọn tó kó lọ náà nìkan fi pa wọ́n ìdá ọlọ́bẹ̀ pa wọn mo sọ lẹ́ni tàṣẹ mo sọ lẹ́ni gbogbo ẹ tó lọ ṣiṣẹ́ ìbí nílé Sunday Igboho gbogbo ọpẹ́ bọ́ta ní ìfẹ́ kan kíje wọn gbọ́dọ̀ kíje o gbogbo àwọn tó lọ ṣiṣẹ́ nílé Sunday Igboho wọn gbọ́dọ̀ kíje lóbìnrin wọn gbọ́dọ̀ kíje lọ́mọdé lágbà wọn gbọ́dọ̀ kíje gbogbo ọpẹ́ bọ́ta wọn gbọ́dọ̀ kíje o. ikú gbígbóná mo ní kó kú sínú àgbàrá ẹ̀jẹ̀
gbogbo àwọn tá Yorùbá pátápátá àgbàrá ẹ̀jẹ̀ ní kan sùn gbogbo ẹ tó bá sọ pé kò ní ṣe é ṣe fúnlẹ̀ Yorùbá ọmọ Yorùbá ní obìnrin ló pè ní ọmọdé ní àgbàlagbà ní gbogbo ẹ tó bá sọ pé kò ní ṣe é ṣe ikú gbọ́dọ̀ bá nìkan kú gbogbo àtàwọn kó lọ́dọ̀ Sunday Igboho kíákíá báyìí kọ́ fi wọ́n lẹ̀ o tipátipá bẹ́ẹ̀ tàgídì tó ọwọ́ títí ẹ̀ ní tipátipá fi wọ́n lẹ̀ ní kíákíá kọ́ má rojú kọ́ má ráyè ẹ̀ráyè ẹ̀rójú kó bá wọn kó fi wọ́n lẹ̀ gbogbo ọ̀tá Yorùbá ikú pa wọ́n gbogbo ibi tí Sunday Igboho bá wà kára kó tu o ara kó tu Sunday Igboho torí ọmọ wa ni ní jẹ́ kíkan ṣe ara kó tu Sunday Igboho gbogbo àwọn tó ń jàjà ìgbára fúnlẹ̀ Yorùbá ikú ò gbọdọ̀ pa wọ́n ọ̀pọ̀ gbọdọ̀ pa wọ́n o ọwọ́ ò gbọdọ̀ tó wọn mọ́ gbogbo nǹkan tí wọ́n ní lọ́kàn sílẹ̀ Yorùbá níbi ò gbọdọ̀ jẹ́ tiwa o tí wọ́n ṣí ẹ̀ kọ́ máa tẹ lọ́ọ̀ ẹ̀ máa tẹ lọ́ọ̀ kẹ́ máa ṣí ẹ̀ o ẹ̀ máa tẹ lọ́ọ̀ kẹ́ máa ṣí ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa fẹnu yín gbàdúrà tẹ́ bá wà gbogbo ẹ̀ tẹ́ wà nílùú òyìnbó gbogbo ẹ̀ tẹ́ wà ní Lẹ́kọ̀ọ́ Ìbàdàn ní ẹ máa ṣe àṣẹ sí báyìí o ẹ máa ṣe àṣẹ sí o ẹ máa ṣe àṣẹ sí o. 64 ló ń wò 65 hello 65. ẹ lọ sórí Facebook ẹ lọ máa ṣàṣẹ kẹ máa ṣàṣẹ kẹ máa ṣàṣẹ o àsìkò ẹ máa pè ní kọ́ lélẹ́yìí o. gbogbo ẹ̀dá pátápátá tó dìtẹ̀ ọmọ Yorùbá tí ò fẹ́ kí Yorùbá nation ṣe é ṣe ikú ìyàwó fẹ́ kọ́ kú gbogbo ẹnikẹ́ni gbogbo ẹ̀dákẹ́dá ó jẹ́ olóṣèlú ni ó jọba ni ó jẹ́ ìjòyè ni gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé Yorùbá nation ní ṣe é ṣe látẹ̀dí lọ ká máa gbọ́kú lórí ẹ̀. Share it, love it. gbogbo wẹ́wẹ́dá ká máa gbọ́kú lórí wọn. Share and love it. gbogbo àwọn tó lọ sílé Sunday Igboho tó lọ ṣe ọṣẹ́ tó lọ pààyàn tó lọ kó ọ̀kan lé wọn gbogbo pátá ikú ni ká fi ṣèbàjẹ́ ikú ni ká fi ṣèbàjẹ́ gbogbo pátá fi kú ṣèbàjẹ́ gbogbo ẹ tó bá tún wá rò Please pé share and love. gbogbo ẹ tó bá rò pé òun fẹ́ ṣe láburú lórí èmi Ọ̀túnba Gbénga Táíṣò òòṣà mọ́lẹ̀mọ́lẹ̀ apàṣẹ ọ̀ṣun òòṣà àgbáyé kọ́ọ̀sù kan má jí mọ́ gbogbo ẹ tó bá rò pé nǹkan tí mò ń ṣe ń bí nínú ẹni wọn á sùn kò ní jí mọ́ tó bá jẹ́ obìnrin ni obìnrin á sùn kò ní jí mọ́ Àṣẹ. ọmọdé ni á sùn kò ní jí mọ́ Àṣẹ. látòrí lọ kí Yorùbá kó máa gbèrò sí Àṣẹ. ìrọ̀rùn kó dé bá Sunday Igboho Àṣẹ. gbogbo ọmọ Yorùbá pátápátá ìrọ̀rùn kó dé bá wa Àṣẹ. gbogbo ẹ̀ tó wà lóyìnbó ìrọ̀rùn kó dé bá yín o Àṣẹ. ìjà tá à ń jẹ àjàyè la máa jà Àṣẹ. nílùú Èkó gbogbo àwọn tó ń dìtẹ̀ ọmọ Yorùbá nation nílùú Èkó tó sọ pé kò ní ṣeé ṣe ó jẹ́ gómìnà ni ìbá ìjẹ́ Tinubu ní ní ìfẹ́ máa ń tẹ onítọ̀hún ikú kó porítọ̀hún àrà kó porítọ̀hún ṣàǹkó kó porítọ̀hún gbogbo ẹ tó bá sọ pé Yorùbá nation àní nísìnyí àní nígbà ikú kó pa wọ́n gbogbo yín pátápátá ó yá kẹ́ ẹ máa ṣàṣẹ gbogbo tẹ́ bá ti wà àdúrà ní kẹ́ máa gbà ó rọ́ọ̀bì níbẹ̀rẹ̀ ó yá kọ́rin ní ti gbogbo àwọn tó kó lọ́dọ̀ Sunday Igboho gbogbo pátápátá tó kó lọ sílùú Àbújá gbogbo ẹni tó kó wọn ara kó ni wọn o ara kó ni wọn kó rìlíìsì wọn kó fún wọn lẹ̀ fún wa ọmọ tiwa ni wọn jàjà fúnlẹ̀ Yorùbá ni ikú ò ní pa wọn wọn gbọ́dọ̀ jìyà wọn ní jìyà o gbogbo ẹ tó wá lọ́wọ́ lọ́rọ̀ kíní yẹn ilé tó ṣe lánàá nílé Sunday Igboho gbogbo ẹ tó lọ́wọ́ lọ́rọ̀ ẹ̀ òkú lẹ́lẹ́jà ń ta ọjọ́ tí Akérèdọ́lù bá fi gbòkan lọ́jọ́ náà ní kẹlẹ̀ pa gbogbo agbábọ́tà wọ́n dòkú lẹ́ni ọmọdé ló lọ́wọ́ lọ́rọ̀ ẹ̀ ẹni tó súnmọ́ Sunday ni ẹni tó bá Sunday Igboho ṣiṣẹ́ ni òun ló lọ́wọ́ lọ́rọ̀ ẹ̀ gbogbo agbábọ́tà ìkókó pa wọ́n ìjọba ló lọ́wọ́ níbẹ̀ ni gbogbo wọn tó bá lọ́wọ́ bẹ̀ ìkókó pa wọ́n gbogbo agbábọ́tà ikú ni mo rán sí wọn èmi ikú ni mo rán sí wọn ìkókó pa wọ́n kọ́ṣọ̀wọ́lé wọn o ó rí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ àṣẹ ti gun ọ̀yà ìwọ náà gbà yá máa yá bu ìpèlè wọn lójú. ìdàkọ́dá lè mú ìbá ṣẹ̀dá ìbọn ọkùnrin ìbọn obìnrin ìbọmọdé ìdàgbàlagbà ìgbàwọn ìyá náà pàṣẹ làkàn gbàdúrà mọ́lẹ̀ ìgbàlẹ́ mi mo ti bá bàbá náà tí máa Gbénga Táíṣò ìṣàmọ́lẹ̀mọ́lẹ̀ nígbà tí ó ṣẹlẹ̀ rí mo ti máa kojú òòṣà nígbà tí ó ṣẹlẹ̀ rí mo ti ọgbẹ́ tó ń bẹ lágbègbè mo ti bá wọn jáde èyí nínú nígbà tí ó ṣẹlẹ̀
gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ nínú iṣẹ́ kan ṣe nílé Sunday Igboho nítorí orúkọ làkúrọ̀ baládé gbogbo ilé ìṣiṣẹ́ kó máa lọ bá wọn ẹ̀kọ́ bẹ̀ sí ṣiṣẹ́ tó bá ti mọ iṣẹ́ kan máa mọ̀ ṣe mọ́ gbogbo tó ti fẹ́ kó máa lọ tẹ́ńbẹ̀ Olúgbọ̀n àgbáyé wà fún ìṣàṣẹ́lẹ̀ rí wà fún ìṣàṣẹ́lẹ̀ rí ìpá lè kó ti ṣe bẹ́ẹ̀ wọ́n ta kí sábà ní ṣe láwùjọ àṣẹ àbẹ̀lẹ̀ máa tẹ́bà lè ṣàṣẹ́yìn bà èyí tí máa ti sọ lè kó ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kó lọ́la àwọn ìyá mi. wàá sọ léegun egun ní kó sọ egun sọ léegun sọ léegun. àtúndé yìí wà tó Sunday bu sífẹ̀dù tó babache ìbú sí nǹkan mi kú ẹran báyìí ẹ pé Ọ̀túnba Gbénga táyì ṣe òṣìṣẹ́ mọ́lẹ̀ kábíyèsí àgbáyé àpàṣẹ àgbáyé ẹ sọ wá fi àtúndé yìí wà tó Sunday Igboho sífẹ̀gbè bẹ́ẹ̀ sẹ́ gbé mi lépèrè báyìí òkú náà hù mẹ́lọ mẹ́rẹ́ báyìí sọ̀nà hù yìí mẹ́rẹ́ pèrè báyìí lé gbọ̀n mọ́tò náà hù ní ebi àfihàn mẹ́ná fúlẹ́jà yìí tó súnú mẹ́ tó yónú mẹ́ mẹ́rẹ́ pèrè yóò nípa ndé bẹ́ẹ̀ Sunday Igboho sífẹ̀gbè tó sọ fún yẹ̀wé òkú náà hù mẹ́lọ ní ẹnu àhàn ẹ̀rọ fún kábàlá kú tó súnú mẹ́ sọ́jà báyà ẹ̀rọ kú kóró báyà ẹ̀rọ kú ẹ̀ẹ́dẹ̀dẹ̀ báyà ẹ̀rọ kú tó súnú mẹ́ yónú mẹ́ ní ẹ̀gbọ̀jà wọn tìǹà kan ẹ̀rọ zè ògùnà jẹ́ mẹ́lọ bọ́lá jẹ́ ògùn kò làwúlẹ̀ ní làwúlẹ̀ péré ní ẹgbẹ́rẹ́ rẹ̀ péré ẹ̀rọ wẹ̀ mẹ́lọ tó súnú mẹ́ tó yà dọ̀ mọ́lá mẹ́lọ ní ẹ̀gbọ̀ kújẹ́ gùnà wù ẹ̀gbọ̀jọ́ súnà wù ní ẹgbẹ́ mi lẹ́bàá yìí ní ẹgbẹ́ mi lẹ́bàá tó fi ẹgbẹ́ Ọ̀túnba Gbénga táyé ṣe òṣùmọ̀ ìwọlẹ̀ ní ẹgbàá yìí láṣẹ ní ẹgbẹ́ mẹ́wọ́ láṣẹ ní ẹgbẹ́ yìí kọ́ láṣẹ ọjà ní ẹgbẹ́ báyìí kọ́ ẹgbẹ́ nínú ọ̀fẹ́ gbé ráì mọ́ jáwé. Wifila TV gist lawa. nígbà gàlú òde pàánù kọ̀wé ní ẹ̀dọ̀ ọ̀húnrẹ́ tó gbé babajẹ tọkutọku òde kọrọ bábẹ lọ ṣẹlẹ̀ níbi ìdẹgbẹ láì mọ jáwé mẹrẹsọlọ tẹ òfin fídíò ọdún mẹrẹsọlọ tẹ òfin fídíò ọdún wàpà mẹrẹ pé dẹsẹ òun lápọn tó jẹ àwọn mẹ lókùn mọ alábùdó yìí mọ òtún mọ àfúdó yìí àmọ́ ẹ̀kọ́ ẹsùn lóko dẹ mẹtí ìjọ fótó bẹ̀rẹ̀ yà dẹtí Abidjan ìsàmúlẹ South Africa torí pé bẹ́ẹ̀ dẹ tè lọsọ wọlẹgbẹ wọn náà yìí ndé pé eré rẹ pátápátá ṣẹ́gun oya oya kó fani aru kó faru sí oya. akọ́dá yé ba àtẹ̀dá yé ba kì í sọ fẹ́ sọ kì í wọ̀ fẹ́ rà gbogbo èyí tí wọ́n sọ lé ní kárọ̀ kó rọ̀ mọ́ báyìí wọ́n ní sẹ́yìn iwájú bá jẹ́rán tèrìjà àgbà èyí tá sọ lé ní ó jẹ́ àṣẹ wọ́n náà ṣiṣẹ́ báyìí ṣe ẹ̀dá báyìí àṣẹ ẹnu ọ̀ká ní gbé àṣẹ ẹnu èrè níwà gbogbo èyí táwọn àgbààgbà sọ nílẹ̀ Yorùbá lè ní báyìí arí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nú nǹkan tó lọ ṣe fún Sunday Igboho báyìí wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó ń lọ́wọ́ ń bẹ̀ báyìí kẹ́mà ẹni kìje báyìí èṣù ládò gidi kò jẹ́ fẹ́rẹ̀ ọkùnrin bá kúkúrú èsì gbẹ̀tì ẹ̀kọ́ wá tì wọ́n ṣàbàṣàbà kò tì wọ́n lọ sẹ́nu ògùn báyìí tó bá ti ń ṣí wọ́n ṣe láàárọ̀ tẹ́lẹ̀ wọ́n ní mọ̀ ṣe mọ́ tó bá dọjọ́ alẹ́ gbogbo tí wọ́n fọwọ́ ara wọn kójọ láàárọ̀ báyìí tó bá dọjọ́ alẹ́ báyìí fúnra wọn ní kọ́ túká wọ́n bá pè tí kúrú tó bá kọ́ láàárọ̀ tó bá dọjọ́ alẹ́ báyìí fúnra rẹ̀ ní túká gbogbo tó bá fọwọ́ ara wọn ṣe lọ́jọ́ àárọ̀ wọn báyìí ojú alẹ́ wọn ni kọ́ fọ́ ara wọn túká báyìí ojú ara wọn ni kọ́ fọ́ túká báyìí ojú ara wọn ni báyìí kọ́ fọ́ túká gbogbo ẹnikẹ́ni àbẹ́yàn kéèyàn tó ní òun fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá kó da báyìí ilé àtọ̀nù ẹ̀ kò ní dà ilé àtọ̀nù ẹ̀ kò ní dà ilé àtọ̀nù ẹ̀ kò ní dà ilé àtọ̀nù oníyẹ̀ kò ní dà báyìí awátù bàbá yà túṣẹ gbogbo ìbá sọ lẹ́nu tí wọn lọ́ba gbogbo apàṣẹ Ọ̀ṣun àgbáyé tó ń sọ lẹ́nu báyìí àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ wọ́n lè kó a máa ké bí eku nílẹ̀ Yorùbá ẹ̀yà máa ké bí ẹyẹ ọmọ èèyàn máa fọ òbí ọmọ èèyàn gbogbo ìbá sọ lẹ́nu báyìí abiyamọ tó wà ń bẹ̀ báyìí wọ́n á bí tìbìtìrẹ báyìí o àdúrà àwọn àgbà o awátùbà awátùṣẹ. oya kó farò sí. tó akọ́dá yé bá akọ́dá yé bá o ìbá mi lè ní akọ́dá yé mo yàrá ìbá o ìbá bẹ́yìn tó ní lóṣù gba abáwọn jà má jẹ́ ẹbí wọn ìbá bẹ́yìn olómi ìlà ẹ̀yìn olómi àtàpè o ìtàwí ọgbọ́n tí gbọ́ o bẹ́ẹ̀ lárọ̀ tí rọ̀ mọ́ o àṣẹ tábẹ́ lùlù sọ kò níyẹ o kò níyẹ lákè o kò níyẹ lóko kò níyẹ lọ́la kò níyẹ lọ́wọ́ lọ́gbọ́n ọmọ o.
gbogbo ìta wíbẹ̀ àrọ̀ mọ́ báyìí wà àrọ̀ mọ́ báyìí wọ́n ní ìsìnkú ti látẹ̀gùn ti di oko tòrò bá ké báyìí apẹ̀ máa ń kàlú ni o apẹ̀ máa ń kàlú ni o gbogbo ìta sọ lé ní báyìí gbogbo ìtí sọ́ọ̀lì ìdòwò bá ṣe báyìí ẹnikẹ́ni tó bá ní òun fẹ́ fu bí báyìí ikú ayé kó pa ẹnikẹ́ni tó bá ní nǹkan tí sọ́ọ̀lì ìdòwò ń ṣe báyìí ní wákàtí tó ń ṣe inú bí òun tọ́lọ̀ bó ba ní ẹ̀jẹ̀ báyìí apá wọn ní kàǹkan wọn rere apá ènìyàn ní kàǹkan rere apá ènìyàn ní kàǹkan rere gbogbo ìta sọ lé ní tọmọdé wí àgbà wí àwọn àgbàgbà wí àwọn oṣó wí àwọn àjẹmèrè wí báyìí gbogbo àwọn ọ̀ṣun kárí ọ̀wí lé ní báyìí kárọ̀ kó rọ̀ mọ́ kó wá tùbà kó tùjẹ porogodo ayé kó má lù fáà náà jó káà náà gbé lórí ilẹ̀ ṣeun rere báyìí káà náà làṣọ àlàsọmọ àlàsà ìkú tí ṣe báyìí ọ̀rọ̀ gbogbo wa ló máa là o gbogbo orí kọ̀ọ̀kan tó wà níbà yìí gbogbo wa ló máa là àlàsọwọ́ àlàsọmọ àìkú tí ṣe báyìí ọ̀rọ̀ kọ́mọ a máa yọ̀ kó káà tó máa bọ́ sọ̀rọ̀ lọ́dọ̀ ṣáàdùn àgùgbò àgbo àgbà adébẹ́ àṣẹlẹ̀ ọtí fún mi ká wá fi ọba lé ká fi ṣoṣo lé. Ó dàṣẹ léni eléyìí tí gbogbo wa sọ léni dàṣẹ torí pé àṣẹ ọ̀ká bá ẹni bẹ́lẹ́ lọ́ká àṣẹ ìbí bẹ́lẹ́ ní ìlú àṣẹ kọ̀lọ̀kọ̀lọ̀ ẹni ló wà àṣẹ òkété ìlú ẹ̀ ló wà torí pé ọjọ́ tí ọmọdé bá mọ́ṣẹ́ sọ́wọ́ ló máa ń wó ó dẹ̀ ń ṣe náà ni eré tá a sọ lé ló ṣe lé mi. Mo wá gbàdúrà fún gbogbo àwọn ọba aládé tó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho pẹ̀lú Yorùbá Nation ẹ̀yin ọba ẹ̀ ní ṣíṣe ẹ̀ ní ṣíṣe ẹ̀ ní ṣíṣe ilẹ̀ Yorùbá onídàájú lórí kò ní dà lórí tèmi náà Yorùbá Nation iwájú ló máa lọ iwájú ló máa lọ àti ṣètò láwọn ọ̀tá àti ti nǹkan kàn wọ́n ó ti kàn wọ́n lára gbogbo ilé táwọn sọ lẹ́nu ó dàṣẹ o afẹ́fẹ́ fẹ́lẹ́fẹ́ ti fẹ́ kó bá tẹ̀ kó dára o á kàn lára gbogbo mọ̀ kẹlẹ̀bẹ̀ tá a bá tẹ̀ bolo jìnnì bẹ́ẹ̀ máa lẹ̀ mọ́ ni gbogbo àwọn tó lọ dára ilé Sunday Igboho wọn ní lójú wọn ní ráyè kíákíá báyìí kéèṣù kó pè wọ́n ẹ̀mí wọn ni mo béèrè okùn ẹ̀mí wọn ni mo fà lẹ́nu èṣù náà lu ògiri òkú ẹ̀fà ẹ̀kọ́ ẹ̀mí wọn ní ìfẹ́ tó ń gbé láyé mọ́ tí gbogbo wọn lọ jọ́ lọ nípè torí pé wọ́n ti fa ṣoṣo wọ́n dẹ̀ ti ń bẹ̀ àṣoṣo gbogbo apáráwátá ikú mo fi lọ̀ wọ́n ikú kó pa wọ́n gbogbo apáta òkú mo fẹ́ kó pa wọ́n òkú kó dẹ̀ pa wọ́n gbogbo apáta ṣọ̀kú ní kó pa wọ́n ṣọ̀kú ní kó pa wọ́n látòrí lọ fún ọ̀ní ní tìmí àwọn tó kù fún ọ̀ní ní tìmí o àgàràdì ò ní tìmí ewé ojú omi ò kì í ní tìmí fún ọ̀ní ní tìmí wọn ní ní tìmí o ọjọ́ tẹ èkó ló bá fẹ́ẹ́ kọyọ̀ ní bọ̀rún lọ gbogbo apáráwátá ikú òjijì kó pa wọ́n kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá sọ pé ilẹ̀ Yorùbá ò ní ní sinmi àwọn ọmọ wa wà nílùú òyìnbó ìyànà jẹ́ ń bẹ̀ afẹ́kẹ́ wálé gbogbo ẹ̀yin ọmọ tó wà lóyìnbó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó wà lóyìnbó ní sinmi lọ́hùn gbogbo ọmọ tó wà nílùú òyìnbó Canada lẹ́wà California ni Germany ni America ni UK ni France ni Italy ni Dublin lẹ́wà gbogbo tẹ́ bá wà ìrọ̀rùn ló máa jẹ́ sí ibẹ̀ ẹ máa kórè òkè wọlé ní gbé sájò ní gbé sájò gbogbo ọmọ Nàìjíríà tó wà ní Benin Côte d'Ivoire Ghana lóríjà àgbáyé bí tẹ́ bá wà kéré òkè délé gbogbo ọmọ Yorùbá tó wà nílẹ̀ Yorùbá ní ṣíṣe ní ṣílẹ̀tẹ̀. Share it and love it. Mo wá gbàdúrà fún kábíyèsí Owólabání kábíyèsí Owólabání ní Badagry kábíyèsí Owólabání lájàrá tọpá ní Badagry níbà ẹ̀ kábíyèsí Owólabání gígágá lọ àmọ́jọ́ gàlọ́ àmàgà gígágá làǹbó sì gábẹ́ lọ àmàgà Owólabání lórúkọ ẹ̀ wà ní owó wà ní ajé wà ní ọrọ̀ wà ní kẹrẹrẹ mo wá gbàdúrà sí kábíyèsí bẹ̀rẹ̀ fún òní ṣiṣẹ́ oníṣìlẹ̀tẹ̀ kábíyèsí Sanni aláṣẹ òṣà àgbáyé àṣẹ òní kó lẹ́nu yìí o ní ṣílẹ̀tẹ̀ mo wá gbàdúrà fún kábíyèsí olórí ọba ti Badagry Accra àìsàn òní ṣe yín gbogbo nǹkan ibi tó wà lára yín
tínú yín ò fi dùn ìṣẹ́jú àyà ẹ̀kọ́ kù lára yín gbogbo nǹkan tó wà lára yín tí ní ò fi dùn lẹ́ni kó kù lára yín bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí lágbo ara tí ò dùn mọ́ yín nú ó yá kó kù lára yín. kábíyèsí Accra torí pé ara àwọn kan lára àwọn ọba aládé ni gbogbo ìṣòro yín kò di pẹ̀tẹ́lẹ̀ lébi mo wá gbàdúrà gbogbo àwọn ọba tó kù kí wọ́n nífẹ̀ẹ́ Yorùbá ó yá kẹ́rin náà kẹ́ra jẹjẹ kẹ́ra jẹmu kẹ́ra jẹrẹ kẹ́ra jẹlù ìbà bàbá tó bí mi ìbà yèé tó bí mi gbogbo ẹ̀yin olóṣùgbò pátápátá mo gbàdúrà fún yín pé ẹ ní ṣiṣẹ́ o ẹ ní ṣìlẹ̀tẹ̀ gbogbo ẹ̀yin olúwo ó yá ẹ dìde o gbogbo ẹ̀yin àpènà mo gbàdúrà fún àpènà olórí àpènà Badagry Ajíbọ́lá ò ní ṣiṣẹ́ bó ṣe é ṣe àtúnṣe fún ẹ o àpènà olórí àpènà Badagry Ajíbọ́lá ajé mo fi lọ ẹ kúrájé jẹ kúrájé lẹ kúrájé lò mo wá gbàdúrà fún Sunday Igboho gbogbo ibi tó bá wà afẹ́fẹ́ ni kò fẹ́ lù ẹ́ Sunday Igboho ọ̀sà bàbá dání afẹ́fẹ́ ni kò fẹ́ lù ẹ́ gbogbo ẹ tó bá ní kó mú ẹ ikú apá wọn àwọn tó ń lépa ẹ̀kọ́ mú ẹ wọn nílé ẹ mú o Sunday Igboho wọn nílé ẹ mú torí pé èkété bá nílé kejì Sunday Igboho wà lékè ọ̀tá kò sí bàtà nílé èkè odò wà lékè ọ̀tá Sunday Igboho ẹnì kò nílé ẹ mú o ẹnì kò ń afẹ́fẹ́ mú bẹ́ẹ̀ ni wọn nílé ẹ mú ìyẹ́ bá náà máa wù lẹ́nu ẹyẹ gbogbo ẹ̀dá tó bá di ọ̀tẹ̀ tó súnmọ́ ẹ tó jẹpo tó jẹyọ ẹ tó fẹ́ tó ń dìtẹ̀ ikú òjijì ló máa kú oníbẹ̀ òṣè bẹ́ẹ̀ àṣẹ ti mú tó tolúwo ìfẹ́ ìdèjì ọ̀nà. gbogbo yín ẹ wá máa fẹnu yín ṣàdúrà o gbogbo yín pátápátá tẹ̀ ń wò mí ó kù sọ́dọ̀ yín o gbogbo yín láti ìlú òyìnbó ẹ ṣàdúrà ẹ wá ṣàjọ ìjọba ẹ fẹ́ ní kẹ́ tọrọ o ìjọba ẹ fẹ́ ní dáadáa abẹ́jẹ fẹ́ kílẹ̀ Yorùbá dé ó yá ó kàn yín o. ẹ máa ṣàdúrà o kílẹ̀ Yorùbá dá kẹ́hìn náà rí ṣe gbogbo ẹbí tá a bá wà káàkiri àgbáyé ẹ máa ṣàdúrà o ẹnu èèyàn lèèyàn fi kọ́ mí jẹ o ó yá o ẹ máa ṣe o. gbogbo ohun tó bá fẹ́ kọ́bẹ̀ sí nífẹ̀ẹ́ yín kọ́lé fẹ́ sówó kọ́lé ọ̀rọ̀ kọ́bẹ̀ sí ṣe báyìí ọ̀rọ̀. Sunday Igboho ayé ò gbọ́dọ̀ mú o ìjọba ò gbọ́dọ̀ mú ó yá kẹ́ máa gbà bẹ́ẹ̀ o. Olúgbòhùn àgbáyé ni mo gbélé o gbogbo yín ẹ máa gbà á Olúgbòhùn nìyẹn ẹ máa gbà tí o ẹ máa wọlé kẹ́ máa share kẹ́ máa love ẹ wọlé kẹ́ share kẹ́ love ẹ máa ṣàṣẹ. gbogbo nǹkan tẹ̀ ń sọ àṣẹ ń gun o àṣẹ gbogbo nǹkan tẹ̀ ń sọ àṣẹ ń gun o àṣẹ gbogbo nǹkan tẹ̀ ń sọ àṣẹ ń gun ẹ máa share ẹ máa love ẹ máa sọ̀rọ̀ gbogbo nǹkan tẹ̀ fẹ́ torí wọ́n ní rálì Èkó kò lè ṣeé ṣe wọ́n pé rálì Èkó ò ṣeé ṣe gbogbo ẹ tó sọ pé rálì Èkó ò ṣeé ṣe ikú ni kó pa wọ́n. ẹ máa ṣàdúrà ẹ máa kọ́mẹ́ǹtì lábẹ́ ẹ máa ṣàdúrà. ẹ máa ṣe o ẹ máa ṣàdúrà o àdúrà ni o àdúrà ni o àdúrà ni o ẹ máa ṣàdúrà bẹ́ẹ̀ o ẹ máa ṣàdúrà bẹ́ẹ̀ o àdúrà ni o ẹ ṣàdúrà o ẹ máa ṣàdúrà o pẹ̀lú ìwé tó ní ìwé lùgbà kò bẹ̀ sí ìwé lùgbà láti ṣe lọ gbogbo ẹni tó ní ìwé ìgbélú láti ṣe lọ bẹ̀ ṣàdúrà ẹjọ́ ọmọ bí ẹjọ́ lọ́yún máa bẹ̀ sí ṣàdúrà nísìnyí báyìí. gbogbo ẹni tẹ́ ṣàdúrà bẹ́ẹ̀ o ìwọ tó ní promotion bẹ̀ sí gbàdúrà yín sí promotion ti dé bẹ́ẹ̀ ni ọ̀nà ti là kórókódà ayé kó máa dùn fún ẹjọ́ bẹ́ẹ̀ ni owó tó ti fojú kọ́ kí ilé ni ó ti dolówó ti lọ́rọ̀ gbogbo àwọn tó jẹ́ ègùn tó wà nílùú òyìnbó owó dé ọ̀rọ̀ ti gbogbo bẹ̀rẹ̀ fún báyìí àwọn tó jẹ́ ègùn tó wà nílùú òyìnbó ètò ìrọmọ bí ni ẹ máa tọrọ o ẹ̀bẹ̀ ń tọrọ pa ẹni tó bá ní ìwé kó máa tọrọ o ẹni tó bá ríṣẹ́ gidi ṣe kó máa tọrọ láti bẹ̀yẹn o ẹ̀sùn gbàgbọ́ yín mọ́ lọ́wọ́ ẹ náà yá ẹ máa tọrọ o ẹ máa tọrọ o ẹ máa tọrọ o gbogbo tí bá tọrọ bílẹ̀ ní àárí bẹ́ẹ̀ o àìṣe bẹ́ẹ̀ o
àkọ́dáyé mo máa ṣe bá o ìbá mi lè ní o ẹni tó láyé mo máa ṣe bá o yàrá lájẹ́ ìbánilérò nífẹ̀ẹ́ o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.